àṣírí ti tú, wàhálà ńlá kò sí kékeré o, wàhálà ńlá ó ti dé bá Sátánì Sókótó àti Babangida El-Rufai. Wọ́n ti wọ wàhálà ńlá tó yẹ pé Ọlọ́run nìkan ló lè yọ wọ́n. Yes, mo ṣáà ń wò ó, mo ń wò pé báwo ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀. Ọjọ́ gbogbo fún olè, one day for the owner. A sọ fún yín, abájọ táwọn pípú yóò fẹ́ jẹ́ kí Nàìjíríà pín. Ọmọ pẹ̀tírì bá pín, àṣírí yẹn máa tú. Ọmọ Yorùbá, tẹ bá gbọ́ bí ọmọ Sátánì Sókótó, tẹ bá gbọ́ bó ṣe ń jẹ́wọ́. Eléhùn sọ̀rọ̀ pé màá ní kẹrọ gbọ́nbì kan o, mo máa pílì ẹ̀ fún yín, ẹ máa fetí ara yín gbọ́. Ṣé à sọ fún yín? Àwa sọ fún yín, pàápàá jùlọ ẹ̀yin búrọ́dà sí wa tẹ jẹ́ Mùsùlùmí tẹ wà nílẹ̀ Yorùbá, à ń sọ fún yín pé kẹ má gba wèrè mẹ́sìn. Lẹ pé ẹ wá wo nǹkan tí àwọn pípù yìí tí wọ́n ń ṣe. Ẹ ṣe ohun tó tó yìí. Ìyẹn ni pé ohun tó tó yìí ó wà lórí ẹ̀yin ará bí yìí, torí pé fẹ́ control gbogbo ayé. Because you want to control the whole of Nigeria, you go as far as this. You guys went as far as this. Kí ló dé? Ṣé tí mo pẹ́ ní kú mọ́ ni? Do you guys think you are not going to die anymore? Tá bá ń sọ fáwọn èèyàn wá lè Yorùbá wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó dání, ṣùgbọ́n àwọn tó ń rẹpísẹ́ǹtì ẹ̀sìn yẹn ní Nàìjíríà àwọn gangan lèèyàn burúkú. Tí bá níná ń jó lórí omi, ẹni lọ kí lọ kówó ẹ̀ wá. Ẹ báyìí tí ìnira ló pa, ẹ farabalẹ̀, ẹ la etí yín kẹgbọ́ shocking confession. Ṣèbí Sultan of Sokoto ni bàbá gbogbo Mùsùlùmí ní Sokoto state, ní gbogbo ilẹ̀ Haúsá. Àṣé nǹkan tó ṣe tó, kábíyèsí Elédùmarè. Gbègbègbègbègbègbè ohun tó tó ìwà ńlẹ̀. Ọlọ́run mà ṣe tó jẹ́ ká gba ṣẹ̀rí àlàyé o. Ọlọ́run mà ṣe tí ò jẹ́ ká gba ṣẹ̀rí àlàyé. So tó bá yẹ ká gba ṣẹ̀rí àlàyé, alàkọ́ tẹ́bà ọkọ̀ ṣe rèé, ẹ̀rẹ̀ òpé màmá gbà. Ohun tẹ́ fẹ́ sọ wádìí lélẹ̀, ohun tẹ́ fẹ́ ṣe fún wa rèé, ohun tẹ́ fẹ́ ṣe fún ìran mi rèé, ohun tẹ́ fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá rèé. Ẹ̀rẹ̀ òpó máa rọgbọ́. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, mo gbọ́ ṣọ́kí confession, mo dẹ̀ ń sunkún. Ẹ̀rẹ̀ òpó lèwé lè ṣe fáwa. Mo máa play audio yẹn sí. Ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ ká fetí ọ̀tẹ̀ fi gbọ́ audio yìí, ẹ jẹ́ ká gbọ́ kẹ́dẹ̀ sọ reality. Ṣé rí, ó ti pẹ́ táṣìírí wọn ti tú sí wa lọ́wọ́, ó ti pẹ́. But tá bá ń sọ àwọn búrọ́dà tiwa tó jẹ́ Muslim, ó máa ń rò bóyá à ń tako Islam, kò yé wọn. Wọn ò mọ̀ wípé ẹ̀sìn Islam àwọn Fúlàní gbé wálẹ̀ Yorùbá, wọ́n wá represent ẹ̀ nílẹ̀ Yorùbá láti fi gba ilẹ̀ wa ni. Yes, Islamic is a good religion. Christianity is a good religion. Traditional religion is a very good religion. We are all entitled to our opinion. Ẹ wá gbọ́ nǹkan tó mọ, nǹkan náà ọmọ Sultan tó jẹ́ ọmọkùnrin ẹ̀, ẹ wá gbọ́ ohun tó sọ. Kábíyèsí Elédùmarè, mo gbọ́rọ̀ yìí. Wọ́n ní ẹ máa fi tí ara yín gbọ́. Tábàkù sọ pé máa bí irú ẹ̀ pọ̀, ó máa ń parọ́, ó máa ń manipulate, kíníkan kìnìkan, gbogbo wájọ máa gbọ́ ilé. Mo bẹ̀yìn èèyàn wa, ẹ jẹ́ ká sọwọ́pọ̀ o. Àsìkò tá a wà yìí, ọmọ tó dájá ìsìn sílẹ̀ láti fi cause distraction. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. By now kó yẹ kẹ́ ti mọ̀ pé kò tẹ́ bá gbọ́ lẹ́nu máa bí 100% ni. Àìmọye àwọn nǹkan tó jẹ́ kí n máa treat níbí báyìí tó yẹ pé torí bí mo ṣe súnmọ́
Chief Sunday Igboho tí mo jẹ́ ẹ̀kan náà àwọn tó súnmọ́ wọn jù tó jẹ́ pé kò sí ká má ríra ńjọ́ kan tí n bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n á ní olóyè Sunday Igboho ló rán torí ẹ̀ mo ṣe ń dákẹ́ tí mo yẹ máa ń wò but eléyìí tí wàá kọjá téèyàn lè dákẹ́ sí torí ẹ̀ mo ṣe jáde mo fẹ́ kẹ́ mọ̀ wípé I'm not a religion fanatic. Yeah, I'm a secular person. Just like Nigeria. Nigeria is a secular state. Kò bá wùn ẹ́ kó gbé toothpick yìí kó sọ pé Ọlọ́run ẹnìyẹn níwájú mi kò kàn mí. O bá sọ pé fóònù tó ń lò yìí òun ló fẹ́ máa worship, that is your own palaba. O bá sọ pé kìrìsìtẹ́nì ló fẹ́ ṣe mùsùlùmí. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ìyá mi she is Muslim by birth, my father Christian by birth. Èmi fún ara mi mo di oníṣẹ̀ṣe, mò ń bá kírísítẹ́nì ṣe, mò ń bá mùsùlùmí ṣe, mò ń bá oníṣẹ̀ṣe ṣe. Síbi tí wọ́n pè mí sí tí spirit mi bá yọ̀ mọ̀ wọn tó bá ní kí n lọ màá lọ. Yeah, so that's it. Ohun tó yìí ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá, ohun tó yìí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. Ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yẹ̀ lè pariwo síta. Ẹ̀yin youth lè pariwo síta nílẹ̀ Haúsá kí gbogbo ayé bá yín dá sí i kí wọ́n rí nǹkan táwọn Fúlàní ṣe fún yín. Inú wàhálà táwọn Haúsá wà yìí Ọlọ́run nìkan ló lè yọ wọ́n, ṣùgbọ́n a dúpẹ́ pé ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń là, wọ́n ti rí i pé yes kíní yìí kò ń ṣe bó ṣe pè fáwọn ló ṣe rí, ọ̀tọ̀ ní bó ṣe rí. Now ẹ jẹ́ sáré play audio sáré play kíní fídíò yìí fún wa. Sound nìkan ni màá play torí copyright, you understand? Torí ẹlòmíì wà tó bá sọ ṣerú nǹkan báyìí tẹ bá lọ lù ú á tún máa bínú pé kílé tẹbi lo kíní ohun kíní kan kíní kan, which we are just trying to create awareness on it. Tá a bá lù ú báwo làwọn èèyàn ṣe fẹ́ rí? Ìwọ́n sìn tá a bá ní ká máa share link ibi tó fi sí, a lot of people might not trust that link but irú àwa nísìnyí àti láwọn tó wo program wa tó yẹ pé tó bá rẹ́ni tá a bá gbé jáde báyìí ọ máa wà safe láti click link tá a bá fún wọn tó wọ́n mọ̀ pé àwa ohun tá à ń ṣe ni wípé ká gbé ohùn sáfẹ́fẹ́, ká gbé nǹkan síta. Wọ́n mọ̀ pé à ní gbé nǹkan tó jẹ́ ayédèrú tàbí nǹkan tó máa affect wọn, tó máa hákì fóònù wọn or anything. Ọmọ pé Mass BTV ò lè gbé jáde láéláé. Ọmọ pọ̀ ọmọlúwàbí ni Mass BTV. Ìdí nìyẹn tó yẹ jẹ́ pé tí bá rí nǹkan tó dáa mo máa ń gbé wá sọ́dọ̀ mi so that kó lè lọ viral. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, fídíò tí mò ń ṣe yìí gbogbo àwọn tá a bá jọmọ Yorùbá tó kí lóòótọ́ la fẹ́lẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká spread news yìí. Eléyìí ń sọ̀rọ̀ ìjà ẹ̀sìn àbí ọ̀rọ̀ anything. Ẹ gbọ́dọ̀ tó ọmọkùnrin yìí sọ, wọ́n ti bá yí ọmọkùnrin yìí jẹ́. Kábíyèsí Elédùmarè. Ṣáwọn tá à ń bá gbé leléyìí? Ṣáwọn tá à ń bá ṣé abájọ tí wọ́n fẹ́ jẹ́ kí Yorùbá lọ? Abájọ mo ṣáà ń wò pé kí ló lè fà á? Torí geographical territory ò pa wá pọ̀, kò sí nǹkan kan tó pa àwa àtàwọn ará bí yìí papọ̀ tó kọjá 1940 amalgamation. Kò sí any other thing tí wọ́n lè náwó sí pé a ṣe torí ẹ̀wà papọ̀. Ẹ wò ẹ sáré play kíní yẹn kí gbogbo àjọ gbọ́ torí kí n má parọ́ fún yín, nǹkan yìí ń bí mi nú. Mo wá lè máa play gbogbo ẹ̀ tán, ẹni tó bá ní ìdí ẹ̀ máa fi sí fans group mi, but màá sì play bí i 5 minutes nínú bí i 18 minutes. My name is Zakar. I come from northern part of Nigeria. Ẹ máa gbọ́ kẹ́ tó sọ̀rọ̀ rí irúṣẹ́ rí. I grew up Ó má dé àánú sí pé rọ́ọ̀dì tẹ́tí rí. And today I want to confess. I want to confess. I grew up to be a fighter of Islamic Jihad. I grew up in Jama'ah Road
Kaduna State. Ah, I was the member of the Islamic Brothers. That God, means the Muslim Brothers in Kaduna State. Excuse my English. I did not go to school based on where I come from, Kaduna State. Fight Islamic Jihad when I was young. Whatsoever hmm, my leaders, the prominent people in the society today in Kaduna State say, tell me to do, that's what we used to do. ṣé ẹ gbọ́ ohun tó bá ní káwọn ṣe? Whatsoever Ṣé ẹ mọ̀ kí mo máa ń sọ̀rọ̀ kan, mo máa ń sọ wípé any northern person tẹ́ bá rí tó bá ṣe nǹkan kan, their elders are involved. Ṣé ẹ gbọ́ ohun náà ló sọ yìí pé àwọn leaders àwọn ló máa ń tì àwọn jáde. Ó mà ṣe o. Let's those leaders told us to do, that's what we used to do. ah, ṣé ẹ I gbọ́? never knew that I am doing something very wrong in my life. Wow. Today I tell you the truth. My past is affecting my life today. Ṣé ẹ gbọ́? I have no peace. Ó ní nǹkan tóun ti ṣe sẹ́yìn, ó ń affect òun lọ́jọ́ iwájú báyìí, ó ń affect life òun báyìí. Ọlọ́run náà sọ, Ọlọ́run ní no peace for the wicked. That's why we have to be peaceful person. Can you imagine? I want to tell you the truth of my life. If you don't know me, some people know me as B19. Some people know me as Uchichi, SPD Uchichi. Some people back home, they know me as Kaura Muhammad. That's my name, Muhammad. When I was back home in Nigeria, I have a title, Kaura Muhammad. Kaura means I'm a hero, Muhammad, a fighter for this religion of Islam. My dear brothers and sisters, I'm not telling you that Islam is wrong. But the people, what we are practicing in Islam in Nigeria is wrong. Ẹ̀ ń gbọ́? I fight jihad. I fight the Christians. I fight the unbelievers in Nigeria. Without offending them o. Whatsoever my leaders tell me, the prominent people tell us to do, we just Ṣé ẹ ń gbọ́? Whatever your leader tell you to do, the prominent people, who are the prominent people in another part of Nigeria? Sakani, Sultan of Sokoto, El-Rufai, Abdulsalam, Babangida, Abubakar, Gowon, etc. Those are their do it. I fight. I destroy so many properties. I destroy so many people's property in my area, in Jamal Road. Everybody knows me. And today I want to confess my life to you to understand how deep I am in the Islamic religion. Today in Europe, I am a psychiatric patient. ó mà ṣe o, ó mà ṣe o. I am suffering today with the voices in my head. I have depression. For 7 good years since I was in Europe, I am suffering for voices disturbing my head. I have depression. Ó ń gbọ́ àwọn ohùn. I am this, I am that in the psychiatric hospital that I cannot tell you all. I have no peace. I cannot sleep. This is a very serious The issue. voices are coming back to my head telling me what to do.
ṣé ń gbọ́ ó gbọ́ àwọn ohun gbogbo àwọn tó Or ń jẹ wọ́n my lẹ̀. friends, my friends in Kaduna State, they're coming back to my head, telling me that I have to follow them in the land of death. Hmm. Ṣé ń gbọ́ All the time, ó ti I feel like if I am not dead, I will not have ó ti peace. bàǹkọ́jẹ́ 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 bàǹkọ́jẹ́. Right from Italy to Germany to À ń sọ everywhere nípa that ọ̀fà I yẹn am, bàbá tẹ̀ wò ní every day lórí what I'm burúkú ni thinking, wọ́n. I'm thinking that Can you how can I imagine? kill myself to Sábẹ́ sọ pé rest? wọ́n ló ń pa ni ó mọ tó ń sọ Because I náà. have no peace. I'm Ẹ happy. wo ara mi ò gbé mọ́. No, it's too much. This is too much. Ṣé àwọn ẹranko tẹ ní ká bàbá gbé nìyẹn? Àwọn ọmọ tó jọmọ wọn fún ara wọn wọ́n rán wọn lọ pààyàn. Àwọn ọmọ tó jọmọ wọn wọ́n rán wọn lọ bà nǹkan jẹ́. Tó bá wá bá wa gbé kí lẹ̀ rò pé ó máa ṣe fáwa? Kí lẹ̀ rò pé ó máa ṣe fún àwọn ọmọ tá a bá bí? Ọmọ Yorùbá nation no going back. Ẹ gbọ́ Yorùbá nation no going back. Ẹ bá mi share gbogbo fídíò, ẹ jẹ́ kí fídíò yìí kó dé gbogbo àwọn ará Ìlọrin. Ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọmọ Yorùbá tó wà nílọrin tí ẹ sì bò lójú. Ní kẹ́ má ṣẹ̀sìn bó ẹ má ṣe ẹ̀sìn. Ìta ìṣe ní Nàìjíríà ẹ̀sìn náà ń ṣe àṣe ẹ̀sìn. Ẹ̀sìn ni ṣèbóun ni Tani Ọlọ́run gbé ọkọ̀ jáde tó ní ọmọbìnrin kan sọ pé àwọn kírun ní Káàbà. Báwọn ṣe rùkú báyìí ẹni tó ń gbálẹ̀ ẹbẹ̀ ó fẹ́ gbábẹ̀ yẹn kò sọ pé excuse ó tí òun dànù ni tó túmọ̀ sí wípé wọn ẹ̀sìn yẹn báwọn tí wá ṣe gbé nílé tó gbé ní kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ ọ̀lẹ́ ń tẹ̀lé àfà. Ìgbà tí wọn lọ́nà míì ọ̀pọ̀lọpọ̀ wọn ò kọ́ṣẹ́ tó bá bí ẹlòmíì àná iṣẹ́ àfà lòún ń ṣe. Àfà jẹ́ṣẹ́ ni. Ṣé iṣẹ́ àfà jẹ́ṣẹ́ ni? Wọ́n ṣàkọlọ Islam wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n wá pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Fúlàní. Ṣèbí ẹni tó ń sọ̀rọ̀ Haúsá ni náà Fúlàní tí ó bá tẹ̀ jẹ́ Fúlàní gan ó ń confess. Àwọn tó bí sínú ẹ̀ nìyẹn tó mú àwọn bàbá wọn dáadáa wọ́n wá ń sọ̀rọ̀. Irú yín sìn tẹ́ bá rí confession yìí èyí tẹ́ máa sọ pé ń jà fọ́lọ́run tó ń pààyàn ní Kwara State látijọ́ yìí tẹ́ ẹ̀ rí kọ̀ọ̀kan sọ tí kọ̀ọ̀kan ní ò tiẹ̀ ṣe mistake sọ. Nígbà tó jẹ́ pé stomach infrastructure ló da ọ̀pọ̀lọpọ̀ yín láàmú ntọ́pọ̀lọpọ̀ yín máa jẹlẹ̀ ń wá. Ẹ bẹ̀rù kọ́ tí ẹ fẹ́ jẹ́. Ẹ wo èmi ò lè continue, no it's too much. Mi wá lè sọ bí a tó bá jọ mí o ẹni tó bá nídìí ẹ̀ máa gbé sórí fans page mi tàbí kí n download ẹ̀ kí n cut ẹ̀ kí n gbé sórí Facebook page mi Masbi TV. This is too much. No, it's too much.